Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọnù Victor Ajíhìnrere Kristi. Tí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbàrà, ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, lẹ́yìn máa wà nígbà tí ayé kò ní sí mọ́. Ògo, ọlá, agbára àti ìyìn ní forúkọ yín títí láéláé. Ọlọ́run wa ìjọ nínú àánú àtọlá láyé kẹ́ ẹ gba ọpẹ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbà kóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí i, a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára àti ìbùkún fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa lẹ́ẹ̀kan sí Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ nítorí pé Ọlọ́run wa ní ààbò, ìpamọ́ àti oore ọ̀fẹ́ fún wa. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ èyí tí a ṣí sọ lójú rẹ̀ ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Ẹ̀kọ́ yìí òun ni bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi, apá kẹta. Àti wo apá kìíní àti wo apá kejì. Pàtàkì jùlọ à ń kẹ́kọ̀ọ́ nínú ìwé ìṣe àwọn àpọ́stélì. Fún bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, à ń wo bí àwọn ènìyàn ti gbàgbọ́ nínú Jésù Kristi, ohun tí wọ́n ṣe, ẹ̀kọ́ tí wọ́n kọ́, ibi tí wọ́n gbàgbọ́ sí. À ń wo Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àkọ́kọ́ a kíyèsí pé 15,000 ọkàn 3,000 souls ló kọ́kọ́ gbàgbọ́ nípasẹ̀ Jésù Kristi. Ìhìnrere àkọ́kọ́ tí a wà nípasẹ̀ Jésù Kristi, 15,000 ọkàn sì gbàgbọ́. A sọ fún wọn pé wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gbà á gbọ́, wọ́n ronú pìwàdà, wọ́n fẹnu ara wọn jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ṣe. A sì baptisi wọn ní ọjọ́ náà, èyí tá a rí nínú Ìṣe Àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ 41. 41. A ṣe ń tẹ̀síwájú sí i, a tún wo Ìṣe Àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ 4, níbi tí 5,000 àwọn ọkùnrin tí wọ́n gbàgbọ́ tí ìjọ Ọlọ́run di 5,000. A tún kíyèsí bí ìrere Jésù bó ṣe lọ sí ìlú Samaria, tí àwọn ará Samaria lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n gba ìrere Kristi gbọ́ ní Ìṣe Àpọ́stélì orí 8 ẹsẹ̀ 5 sí 11. A tún kíyèsí ẹ̀kọ́ nípa Símíónì oṣó ní Ìṣe Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 13 bí ó ti gbàgbọ́. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a wo bí ìwẹ̀fà Ethiopia bí ó ṣe gba ìrere Kristi gbọ́ ní Ìṣe Àpọ́stélì orí 9 láti ẹsẹ̀ 26 títí dé 39 títí dé 40. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a mẹ́nuba aka ìwé nípa Sọ́ọ̀lù ti Tásù bí ó ti gba ìhìnrere Kristi gbọ́, níbi tá a ti mẹ́nu dúró nìyí. Fún àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń wò wá, ẹ̀kọ́ tí a fẹ́ tá ń gbé yẹ̀wò òun ni bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi apá kẹta. Bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi apá kẹta. A sì fẹ́ wo bí Sọ́ọ̀lù ti Tásù bó ṣe gba ìhìnrere Jésù Kristi Olúwa wa gbọ́. Nígbà tá a kíyèsí Ìṣe Àpọ́stélì orí 9, a rí kà níbẹ̀ pé Sọ́ọ̀lù ti Tásù ó gbàwó lọ́wọ́ àwọn
olórí àlùfáà láti lọ sí inú ìlú kan tá à ń pè ní Damascus. Ìdí tó fi gbàwé ni pé láti lọ mú gbogbo àwọn tó gba ìhìnrere Kristi gbọ́ tó jẹ́ ọmọlẹ́yìn Kristi, láti lọ fìyà jẹ wọ́n, láti fi wọ́n sínú túbú àti láti mú lára wọn wá sí Jerusalem kan wá jìyà lẹ́kùnrẹ́rẹ́. Ṣùgbọ́n nígbà tá a ka Bíbélì, a rí kà pé bí Sọ́ọ̀lù ti ń lọ lójú ọ̀nà, òun ni ó bá Jésù Kristi Olúwa wa pàdé ní Iṣẹ́ Àpọ́stélì orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3. Ẹ jẹ́ ká gbọ́n tí ẹsẹ̀ 3 tó sọ. Ó ló sì ṣe bí ó ti ń lọ, ó sì súnmọ́ Damascus lójijì láti ọ̀run wá, ìmọ́lẹ̀ sì mọ́lẹ̀ yí i ká, ó sì ṣubú lulẹ̀. Ó gbọ́ ohùn ẹni tí ń fọ̀ sí pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi? Ó sì wí pé, ìwọ ta ni Olúwa? Olúwa sì wí pé, èmi Jésù ni, ẹni tí ìwọ ṣe inúnibíni sí. Ohun ìrora ni fún ọ láti tàpá sí ègún. Ó sì wárìrì, ẹnu sì yà á. Ó ní, Olúwa, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe? Olúwa sì wí fún un pé, dìde kí o sì lọ sí ìlú náà. A ó sọ fún ọ ohun tí ìwọ yóò ṣe. Ẹ jẹ́ ká dánu dúró jẹ́ná. Níbí yìí a ti rí kà pé Jésù Kristi Olúwa wa ti yọ sí Sọ́ọ̀lù bó ti lọ lójú ọ̀nà Damascus. A rí kà bẹ́ẹ̀. A sì rí kà pé ohun tí Jésù Kristi sọ fún, ó sì fi ara rẹ̀ hàn torí pé ó ń béèrè lọ́wọ́ Jésù pé ta ni ìwọ? Jésù sì sọ pé èmi ni Jésù tí ìwọ ń ṣe inúnibíni sí. A sì sọ fún wa nígbà tá a kà lọ, ó lọ wárìrì, ẹnu sì yá. Ó sì ní, Olúwa, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe? Olúwa sì wí fún un pé, dìde kí o sì lọ sí ìlú náà. A ó sì sọ fún ọ ohun tí ìwọ yóò ṣe. Àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ dìmú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nínú bí Sọ́ọ̀lù ti Tásù ṣe gbàgbọ́ ni pé ó bá Jésù Olúwa wa pàdé. Ohun tí Jésù sọ fún ni pé kó lọ sínú ìlú náà. Lọ sí ìlú náà, níbẹ̀ láti sọ ohun tí ìwọ yóò ṣe fún ọ. Kí ni ìdí tí Kristi fi sọ tí Sọ́ọ̀lù yóò ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó bá Kristi pàdé? Ìdí ni pé ìrere Jésù Kristi Olúwa wa a ti fi lé ìran ènìyàn lọ́wọ́. A ò fi láńgẹ́lì lọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ ni a fi ìrere Jésù Kristi fi fún ẹ̀mí lọ́wọ́ mọ́ bí kò ṣe àwọn ènìyàn. Ní ìgbà tí Jésù Kristi ń gòkèrè ọ̀run padà sí ọ̀dọ̀ Ọlọ́run, ló fi àṣẹ ìrere pé kí ìran ènìyàn máa bẹ̀ sí wàásù ìrere náà látòrí àwọn àpọ́sẹ́lì. Ìdí tí Jésù fi sọ fún Sọ́ọ̀lù ní ohun tí yóò ṣe láti fi di ẹni ìgbàlà bí kò ṣe pé kó lọ sínú ìlú náà. Nígbà tá ń kàwé yẹn síwájú sí, a lè kà pé lójú níbi wọ́n ti ń bá ìrìnàjò náà lọ, a sọ fún wa pé kò ríran mọ́. Tá bá kà á láti ẹsẹ̀ 7, ó ní àwọn ọkùnrin tí wọ́n ń bá rìn àjò dúró, kẹ́kẹ́ pa mọ́ wọn ní ẹnu. Wọ́n gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. Sọ́ọ̀lù sì dìde ní ilẹ̀. Nígbà tí ojú rẹ̀ sì là, kò rí ohun kan, ṣùgbọ́n àwọn fà á ní ọwọ́, wọ́n sì mú wá sí Damascus. Ó sì gbé ijọ́ 3 ní àìríran, kò sì jẹ, bẹ́ẹ̀ ni kò mu. Ẹ wo ẹsẹ̀ 10. Ọmọ ẹ̀yìn kan sì wà ní Damascus tí a ń pè ní Ananiah. Olúwa sì wí fún ní ojú ìran pé, Ananiah. Ó sì wí pé, wò ó, èmi nìyí Olúwa. Olúwa sì wí fún un pé, dìde kí o sì lọ sí ìta tí a ń pè ní ọ̀gànràn, kí o sì béèrè ẹni tí a ń pè ní Sọ́ọ̀lù ará Tásù ní ilé Júdà. Sáà wò ó ń gbàdúrà. Mo fẹ́ kẹ́ máa fọkàn bá lọ. Òun sì ti rí ọkùnrin kan ní ojú ìran tí a ń pè ní Ananiah. Ó wólẹ̀, ó sì fi ọwọ́ lé kí ó lè ríran. Ananiah sì dáhùn, ó wí pé, Olúwa, mo ti gbúrò ọkùnrin yìí lọ́dọ̀ ọ̀pọ̀ ènìyàn, gbogbo búburú tí ó ń ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní Jerúsálẹ́mù. Ó sì gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà wá sí i láti dé gbogbo àwọn tí a ń pe orúkọ rẹ. Ṣùgbọ́n Olúwa wí fún un pé, máa lọ, nítorí ohun èlò ayọ̀ ni ó jẹ́ fún mi láti gbé orúkọ mi lọ síwájú àwọn kèfèrí àti àwọn ọba
àti àwọn ọmọ Ísírẹ́lì, nítorí èmi ò fi gbogbo ìyà tí kò lè ṣaláì jẹ nítorí orúkọ mi hàn án. Anania sì lọ, ó sì wọ ilé náà. Nígbà tí ó sì fi ọwọ́ lé, ó ní, Sọ́ọ̀lù arákùnrin, Olúwa ni ó rán mi, Jésù tí ó fi ara rẹ̀ hàn ní ọ̀nà tí ìwọ bá wá, kí ìwọ kí ó lè ríran, kí o sì kún fún ẹ̀mí mọ́. Lójú kan náà nǹkan sì bọ́ kúrò ní ojú rẹ̀ bí ìpè pé, ó sì ríran, ó sì dìde, a sì baptisi rẹ̀. Bí a ti rí àlàyé tàbí àkọsílẹ̀ nípa ẹ̀mí Ọlọ́run bí Sọ́ọ̀lù ti Tásù tí a pè ní Pọ́ọ̀lù bó ti di ọmọlẹ́yìn Kristi nìyí. Kí la lè rí kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí ni pé kò sí àkọsílẹ̀ májẹ̀mú titun tá a kọ nípa àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi tá ò baptisi wọn. Ìyà àkọ́kọ́. Èkejì ni pé Jésù fúnra ara rẹ̀ ló yọ sí Sọ́ọ̀lù lójú ọ̀nà Dámásìkù, kò sọ ohun tí a ṣe fún láti di ẹni ìgbàlà, nítorí pé ìyìnrere Kristi a ti fi lé ìran ènìyàn lọ́wọ́. Ènìyàn sí ènìyàn ni a fi lé lọ́wọ́ láti máa wàásù láti ìran dé ìran. Àfi láńgẹ́lì lọ́wọ́ mọ́, bẹ́ẹ̀ la fi lẹ́mí kan lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Jésù fúnra ara rẹ̀ pàápàá kò bá Sọ́ọ̀lù sọ ohunkóhun nípa ohun tí yóò ṣe láti di ẹni ìgbà, torí pé a ti fi ìyìnrere àti ọ̀nà ìgbàlà lé ìran ènìyàn lọ́wọ́. Ohun tá a rí kọ́ nínú àwọn ẹ̀kọ́ yìí nìyí. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ta ti ń wo àwọn tó gbàgbọ́ nínú Kristi kó tó di pé a dé orí Sọ́ọ̀lù ti ará Tásù, a rí pé gbogbo wọn ló gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo wọn ló gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, gbogbo wọn ló ronú pìwàdà, gbogbo wọn ló fẹnu ara wọn jẹ́wọ́ ìgbàgbọ́, gbogbo wọn la ṣe baptisi fún, a rì wọ́n bomi sínú ìjọ kan tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa tí ń ṣe ti ìjọ Kristi. A sì wá rí pé Pọ́ọ̀lù tí a mọ̀ sí Sọ́ọ̀lù ṣáájú, ní ìgbà tí kò ríran mọ́ fún ọjọ́ 3, ó ń gbàwẹ̀, ó sì ń gbàdúrà, ṣùgbọ́n kò tí ì di ẹni ìgbàlà. Àfi ìgbà tí Anania dé tabẹ̀ sí ń sọ ohun tó ṣẹlẹ̀ àti ohun tí yóò ṣe láti fi di ẹni ìgbàlà, òun la baptisi rẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n fi hàn wá nígbà tí Pọ́ọ̀lù fúnra rẹ̀ ń sọ ohun tí Anania sọ fún. Mo fẹ́ ka kíyèsí Ìṣe Àpọ́sítélì orí 22:16. Pọ́ọ̀lù fúnra rẹ̀ ń sọ ohun tó ṣẹlẹ̀ bí òun ti gbàgbọ́. Ẹgbọ́n tó wí. Ó ní, ǹjẹ́ nísinsìnyí kí ni ìwọ ń dúró dè? Dìde kí a sì baptisi rẹ, kí o sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kí o sì máa pe orúkọ Olúwa. Ní ìgbà tí Pọ́ọ̀lù ń gbé àlàyé kalẹ̀ nípa bí òun ti gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi ní Ìṣe Àpọ́sítélì orí 22:16, òun ló sọ̀rọ̀ pé Anania sọ fún òun pé kí ló ń dúró dè, kí ó dìde kí a sì baptisi rẹ̀, kó sì máa pe orúkọ Olúwa. So bí Sọ́ọ̀lù ti Tásù bó ti gba ìyìnrere Kristi gbọ́ nìyí, tá a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ̀yin ni ọba nílé, ǹjẹ́ ẹ ti gbàgbọ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ a ti gbàgbọ́? Ǹjẹ́ a ti ronú padà? Ǹjẹ́ a ti fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ṣe? Ǹjẹ́ a ti jọ̀wọ́ ara wa fún ìrìbọmi? Ìrìbọmi yìí òun ni àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ a ti ṣe bẹ́ẹ̀? Tá a bá ti ṣe bẹ́ẹ̀, àti ìdí ẹni ìgbàlà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tàbí ìgbésẹ̀ táwọn kírísítẹ̀nì àkọ́kọ́ gbé nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A sì gbọ́dọ̀ ṣe ohun tí wọ́n ṣe kí a tó lè di ẹni ìgbàlà. Kò sí ẹni tó dẹni ìgbàlà lónìí láì má ṣe ìbáptisí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi tó sọ nínú ìwé Máàkù orí 16 pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ òun ni yóò jẹ̀bi. Mark 16:16 ló sọ bẹ́ẹ̀. A rí pé gbogbo àwọn tó gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi nínú àkọsílẹ̀ Ìṣe Àpọ́sítélì, gbogbo wọn ló gbé ìgbésẹ̀ ìgbàlà Ọlọ́run tí a sì baptisi wọn
gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. A gbọ́dọ̀ ṣe bákan náà. Ìta àsìríkà ni pé gbogbo àwọn tá a ti ń wò wọ́n tá a ń kẹ́kọ̀ọ́ nípa wọn inú ìjọ kan la baptisi wọn sí. Ìjọ náà ni ìjọ ti Kristi. Kristi ló ní, kì í ṣe tèmi, kì í ṣe tiyín, kì í ṣe tẹnikẹ́ni, kì í ṣe ti pásọ̀ kan, kì í ṣe ti ìlú kan, kì í ṣe ti orílẹ̀-èdè kan. Jésù ló ní ìjọ rẹ̀. Ìjọ rẹ̀ a ò fi fún ẹnikẹ́ni láti dá ní ìjọ ní. Jésù ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ rẹ̀. Èyí tí a rí kà ní Ìṣe Àpọ́sítélì orí 20 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 28 Acts 20:28 nígbà tí Paul sọ fún àwọn alàgbà tó wà ní Éfésù pé ó ní ẹ kíyèsí ara yín àti agbo tẹ́ ìmọ̀ fi ń ṣalábòjútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Kristi ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ. Òun ló ní ìjọ, òun ló kọ́ ìjọ, òun ló olùgbàlà ìjọ, òun ló gbogbo nínú gbogbo fún ìjọ. Ìjọ náà ni gbogbo àwọn tá a kà nípa wọn pé bí wọ́n ti gbàgbọ́ nínú Kristi, ìjọ náà ni gbogbo wọn ṣe ìbáptísì sí wọn ṣe sínú ìjọ ìyapa ìsìn kan lónìí. A gbọ́dọ̀ padà sí ojú ọ̀nà mímọ́ Olúwa. Ẹ ká tẹ̀síwájú. Ẹ ká tún wo àpẹẹrẹ ẹlòmíràn bí wọ́n ti gbàgbọ́. Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀. Báwo ni Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀ ti gba Ọlọ́run gbọ́? Ẹ ká sì wo Ìṣe Àpọ́sítélì orí 9 ká bẹ̀ sí ń kà á láti ẹsẹ̀ 1. Ó ní ọkùnrin kan sì wà ní Késáríà tí à ń pè ní Kọ́nẹ́líù, balógun ọ̀rún ti ẹgbẹ́ ọmọ ogun tí à ń pè ní ti Ítálì. Ẹsẹ̀ 2 Ìṣe Àpọ́sítélì orí 9 ni mò ń kà yìí. Olùfọkànsìn àtẹni tó bẹ̀rù Olúwa tilétilé rẹ̀ gbogbo, ẹ̀yin tí ń ṣe ìtọrẹ àánú púpọ̀ fún àwọn ènìyàn tó sì ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Ẹ wo ẹsẹ̀ 3. Ó ní ìwọ̀n wákàtí 9 ọjọ́ ó rí nínú ìran kedere áńgẹ́lì Olúwa kan wọlé tọ̀ wá, ó sì wí fún pé Kọ̀nẹ́líù. Ní ìgbà tí ó sì tẹjú mọ́ tí ẹ̀rù sì bà á, ó ní kí ni Olúwa? Ó sì wí fún pé àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè lọ síwájú Ọlọ́run fún ìrántí. Sì rán ènìyàn nísinsìnyí lọ sí Jópa kí ìwọ kí ó sì pe Símíọ́nì wá, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù. Ó wọ̀ sí ilé ẹnìkan Símíọ́nì aláwọ̀ tí ilé rẹ̀ wà létí òkun. Òun ni yóò sọ fún ọ bí ìwọ yóò ti ṣe. A tún ti rí ẹ̀kọ́ mìíràn kọ́ nínú bí Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀ ti gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Jésù. Kí la rí kà tàbí kí la rí kọ́ níbí yìí? Ìta rí kọ́ ní Ìṣe Àpọ́sítélì orí 9 ni pé a sọ̀rọ̀ bí Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀ wọ́n ti gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi. Ṣáájú bí wọ́n ti gba Ọlọ́run gbọ́ yìí, a rí pé Kọ̀nẹ́líù jẹ́ olùfọkànsìn, ó jẹ́ ẹni tó ń mọ Ọlọ́run, tó ń sin Ọlọ́run, tó sì ń ṣe ìtọrẹ àánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ìta wá rí kà ni pé ní ìgbà tó di ẹsẹ̀ 3, a rí kà pé áńgẹ́lì Ọlọ́run yọ sí i, ó sì sọ fún un pé ọrẹ rẹ, ìtọrẹ àánú rẹ, ó ti wá sí ọ̀dọ̀ Ọlọ́run fún ìrántí. Ó wá pàṣẹ pé kí Kọ̀nẹ́líù kí ó ránṣẹ́ lọ sí ìlú ní ẹsẹ̀ 5 kó lọ́ṣẹ́ lọ sí ìlú tí à ń pè ní Jópa pé yóò rí ọkùnrin kan tí à ń pè ní tí orúkọ rẹ̀ ń jẹ́ Símíọ́nì tí àpèlé rẹ̀ ń jẹ́ Pétérù. Ó ló wọ̀ sílé Símíọ́nì aláwọ̀ nílùú Jópa. Ẹni ilé yìí sì wà létí òkun. Ó ní òun ni yóò sọ fún ọ ohun tí ìwọ yóò ṣe. Kí nìdí tí áńgẹ́lì náà kò fi sọ fún Kọ̀nẹ́líù ohun tí yóò ṣe? Ìdí ẹ̀ ni pé ìrere Jésù Kristi Olúwa wa a ti fi fún ìran ènìyàn. A ti fi fún ìran ènìyàn. Ènìyàn sí ènìyàn ni yóò wàásù rere òtítọ́ fún ènìyàn. A ò fi fún áńgẹ́lì, bẹ́ẹ̀ la fi fún ẹ̀mí, bẹ́ẹ̀ ni Kristi fúnra ara rẹ̀ pàápàá ní ìgbà tó yọ sí Sọ́ọ̀lù ti Tásù. Ó ní láti sọ pé kó lọ sínú ìlú náà, níbẹ̀ la ó ti sọ ohun tí yóò ṣe fún. Ìyèrè Kristi a ò fi fún áńgẹ́lì láti wàásù mọ́, bẹ́ẹ̀ la fi fún ẹ̀mí kan láti wàásù mọ́. Bẹ́ẹ̀ ni Kristi fúnra ara rẹ̀ pàápàá nígbà tó yọ sí Sọ́ọ̀lù ti Tásù kò wàásù rere fún. Ó rán sí ìlú Dámásìkù pé níbẹ̀ ni wọ́n ti sọ ohun tí wọ́n ṣe. Nǹkan kan náà la tún sọ fún ní ti Kọ̀nẹ́líù. A sọ fún Kọ̀nẹ́líù pé kó ránṣẹ́ lọ sí
Jópa pé ọkùnrin kan tí a pè ní Símíónì tí àpèlé rẹ̀ ń jẹ́ Pétérù pé òun ni yóò sọ ohun gbogbo tí yóò ṣe. Eléyìí kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ gba ìrere Jésù Olúwa wa gbọ́, ó gbọ́dọ̀ gbà á gbọ́ nípa ènìyàn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìpè tí Ọlọ́run pè gbogbo ìran ènìyàn lónìí, ìpè ìrere ni, ìpè ìrere la fi ń pè wá, a fi ìpè mìíràn pè wá. Ìpè ìrere la fi pè gbogbo ìran ènìyàn tó ṣe tán láti mọ Ọlọ́run, láti sin Ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́. Ìpè ìrere la fi pè wá. Àwọn àpẹẹrẹ tá à ń rí ní ọ̀rọ̀ Ọlọ́run ni. Áńgẹ́lì yọ sí Kọ̀nẹ́líù, áńgẹ́lì sì sọ fún Kọ̀nẹ́líù pé kó ránṣẹ́ lọ sí Jópa pé ọkùnrin kan wà níbẹ̀ pé a sọ fún ohun tí yóò ṣe. Ó sì ránṣẹ́, ọ̀rọ̀ tẹ́ bá wo ìwé yìí dáadáa, ó ránṣẹ́ lọ sí Jópa. Pétérù fúnra rẹ̀ sì tẹ̀lé wọn, ó tẹ̀lé wọn wá sí ilé Kọ̀nẹ́líù, ó sì gbé àgbékalẹ̀ ìhìnrere Jésù Kristi Olúwa wa, ó gbé kalẹ̀ fún. Ṣùgbọ́n mo fẹ́ ká wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí kí a mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀, kí ọ̀rọ̀ Ọlọ́run kó yé wa. A sì fẹ́ kí àwọn ènìyàn wa tó ń wò wá nílé kí wọ́n ka Iṣẹ́ Àpọ́stélì orí 10 dáradára bí Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀ bí wọ́n ti gba Ọlọ́run gbọ́. Mo fẹ́ ká lọ sí 34 kí a wò ó. A sọ fún wa pé Pétérù sì ya ẹnu rẹ̀, ó sì wí pé lóòótọ́ mo wòye pé Ọlọ́run kì í ṣojú ìṣáájú ènìyàn, ṣùgbọ́n ní gbogbo orílẹ̀-èdè ẹni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣiṣẹ́ òdodo, ẹni ìtẹ́wọ́gbà ni lọ́dọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán sí àwọn ọmọ Ísírẹ́lì ní ìgbà tí ó wàásù àlàáfíà nípa Jésù Kristi, òun ni Olúwa gbọ́ ohun gbogbo. Ó ní ẹ̀yin náà mọ ọ̀rọ̀ náà tí a kéde rẹ̀ yíká gbogbo Jùdíà, tí ó sì bẹ̀rẹ̀ sí láti Gálílì wá lẹ́yìn baptism tí Jòhánù wàásù rẹ̀, àní Jésù ti Násárẹ́tì, bí Ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ lé e lórí, ẹni tí ó ń kiri ṣe oore, ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Àwa sì ni ẹlẹ́rìí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ àwọn Júù àti ní Jerúsálẹ́mù, ẹni tí wọ́n pa tí wọ́n sì gbé kọ́ sórí igi. Òun ni Ọlọ́run jíǹde ní ijọ́ kẹta, ó sì fi hàn gbangba, kì í ṣe fún gbogbo ènìyàn bí kò ṣe fún àwọn ẹlẹ́rìí tí a ti ọwọ́ Ọlọ́run yàn tẹ́lẹ̀ fún wa, tí a sì bá a jẹ, tí a sì ń bá a mu lẹ́yìn ìgbà tí ó jíǹde kúrò nínú òkú. Ó sì pàṣẹ fún wọn láti wàásù fún àwọn ènìyàn láti jẹ́rìí pé òun ni ẹni tí ó ti ọwọ́ Ọlọ́run yàn ṣe onídàájọ́ ayé. Òun òkú, òun ni gbogbo àwọn wòlíì jẹ́rìí pé nípa orúkọ rẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. Bí Pétérù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí ni ẹ̀mí mọ́ bà lé gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ náà. Mo fẹ́ ka kà síwájú sí agbé àlàyé kalẹ̀. Ẹnu sì ya àwọn onígbàgbọ́ ti ìkọlà iye àwọn tí ó bá Pétérù wá, nítorí tí a tú ẹ̀mí mọ́ rẹ̀ sórí àwọn kèfèrí pẹ̀lú, nítorí wọ́n gbọ́, wọ́n sì ń fọ onírúurú èdè, wọ́n sì ń yin Ọlọ́run lógo. Nígbà náà ni Pétérù dáhùn wípé ẹnikẹ́ni á lè ṣe òfin omi kí a má bàa baptisi àwọn wọ̀nyí tí wọ́n ti gba ẹ̀mí mọ́ bí àwa. Ó sì pàṣẹ kí a baptisi wọn ní orúkọ Jésù Kristi. Nígbà náà ni wọ́n bẹ̀ẹ́ kí ó dúró ní ìjọ́ mélòó kan. Ẹ wo àlàyé bí Kọ̀nẹ́líù àti ìdílé rẹ̀ bí wọ́n ti gba ìhìnrere Jésù Kristi Olúwa wa gbọ́. Ohun tó ṣẹlẹ̀ níbí ni pé ní ìgbà tí Pétérù dé tó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, bí ó ti ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run yìí, ó ń ṣàlàyé nípa Jésù Kristi èyí tí a rán, tí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, èyí tí àwọn Júù tí wọ́n pa, òun sì ni a fi ṣe ètùtù
àti ìdáǹdè àti ìgbàlà fún olúkúlùkù àwọn ẹni tí ó gbàgbọ́ nípasẹ̀ rẹ̀. Bí ó ti ń wàásù ọ̀rọ̀ yìí la sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run bà lé Kọ̀nẹ́lì àti gbogbo ìdílé rẹ̀, ẹ̀mí mọ́ bà lé wọn, wọ́n sì fi onírúurú èdè sọ̀rọ̀. Àkíyèsí àkọ́kọ́ ni pé eléyìí jẹ́ ìgbà ìkejì yàtọ̀ sí ìgbà tí ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sẹ́lì ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. Ó tún bà lé Kọ̀nẹ́lì àti ìdílé rẹ̀, tó fi hàn pé àwọn kèfèrí pàápàá àti kà wọ́n kún ìjọba Ọlọ́run nípasẹ̀ Jésù. Ẹ̀ẹ̀mejì ní ìṣẹ̀lẹ̀ nínú májẹ̀mú tuntun. Ìgbà àkọ́kọ́ òun ni tó bà lé àwọn àpọ́sẹ́lì lọ́jọ́ Pẹ́ńtíkọ́sì. Ìgbà kejì ó bà lé Kọ̀nẹ́lì àti ìdílé rẹ̀ láti ibi ìbàlẹ̀ tó bà lé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ní direct ministration from God. Ohun tó sì fi hàn ní pé àwọn kèfèrí pàápàá àti kà wọ́n yẹ láti jẹ́ alábàápín nínú ìjọba Ọlọ́run. Ìdí tí Pétérù fi sọ pé ǹjẹ́ ẹnikẹ́ni a lè pàṣẹ omi bí kí a má baptise àwọn wọ̀nyí, àwọn tó gba ẹ̀mí mọ́ gẹ́gẹ́ bí àwa ti gbà á. Ó sì pàṣẹ pé kí a baptise wọn, a sì baptise wọn. Tàbá tún fẹ́ àti gbé àlàyé kalẹ̀ lórí ètò yìí nípa bí Ọlọ́run ti tú ẹ̀mí rẹ̀ jáde sára ènìyàn gbogbo. Tẹ́ bá lórí ọ̀fẹ́ ẹ lọ wo fídíò yìí, gbogbo fídíò yìí wà lórí Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀ YouTube channel, ẹ lè lọ wò ó. Ṣùgbọ́n tá à ń gbéyàwó ni pé bí Kọ̀nẹ́lì àti ìdílé rẹ̀ ti gbàgbọ́, wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n ronúkúwàdà, wọ́n fẹnu ara wọn jẹ́wọ́ ìgbà pé Jésù sọmọ Ọlọ́run ṣe, a sì baptisi wọn. A baptisi Kọ̀nẹ́lì àti ìdílé tó fi hàn pé ẹ̀kọ́ tí Kristi kọ́ wọn pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ẹ̀kọ́ yìí fi ẹsẹ̀ múlẹ̀ nípa pé Kọ̀nẹ́lì àti ìdílé wọn pàápàá wọ́n gba Ọlọ́run gbọ́. Gbogbo àwọn àkọsílẹ̀ tá a rí àkọsílẹ̀ rẹ̀ nípa bí àwọn èèyàn ṣe gbàgbọ́ nípasẹ̀ Kristi, òun ni àsọdé ní ti Kọ̀nẹ́lì àti ìdílé rẹ̀. Ó sì kù a tún tẹ̀síwájú ní gbogbo wọn láwọn gbéyàwó ní ẹyọ kọ̀ọ̀kan títí tí a fi gbé gbogbo rẹ̀, tá a fi gbogbo àwọn bí wọ́n ti gbàgbọ́ nínú Jésù Kristi, tá a ṣe wò parí, tá a kọ àkọsílẹ̀ wọn nínú májẹ̀mú tuntun. Ṣùgbọ́n ohun kan tó gbọ́dọ̀ dá wa lójú ni pé gbogbo àwọn tó gbàgbọ́ nípasẹ̀ Kristi nínú àkọsílẹ̀ nínú ìwé Ìṣe Àpọ́sítélì, wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n ronúpìwàdà, wọ́n fẹnu ara wọn jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ṣe, a sì baptisi wọn. Gbogbo rẹ̀ pátá a rí àkọsílẹ̀ yìí nínú ọ̀rọ̀ Ọlọ́run, a sì baptisi wọn sínú ara Kristi kan, sínú ìgbékalẹ̀ kan, sínú ìjọ kan tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹ̀kọ́ yìí tàbí ìlànà yìí lọ́lọ́run pé gbogbo ìran ènìyàn sí lónìí pé kí a padà sójú ọ̀nà Olúwa, kí a padà sí ojú ọ̀nà Bíbélì, kí a padà sójú ẹ̀kọ́ májẹ̀mú tuntun. Bí a ti ń ṣe léyìí, Olúwa Ọlọ́run alààyè yóò máa ràn wá lọ́wọ́, yóò sì fi ẹ̀kọ́ rẹ̀ yé wa. Ìjọ Kristi ó wà níbi gbogbo. Ẹ bá fẹ́ wádìí ìjọ Kristi, ẹ lọ sí agbègbè yín, ẹ bẹ̀rẹ̀ sí wádìí ìjọ Kristi, torí pé ìjọ Kristi wà níbi gbogbo fún wa láti ní òye ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún ìgbàlà, tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún ìjọ, tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún ìjọsìn, gbogbo rẹ̀ pátá la rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ọlọ́run sì pa wá láṣẹ pé a gbọ́dọ̀ tẹ̀lé tọ́lọ́run gbé kalẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù, yóò sì fi agbára fún wa. Ẹ̀kọ́ yìí ṣì ń tẹ̀síwájú sí ní ìgbà mìíràn táwọn tó fi rẹ̀ pàdé. Àdúrà àtẹ̀bẹ̀ wá sí Ọlọ́run ni pé Olúwa yóò ràn wá lọ́wọ́ láti máa ṣẹ̀fẹ́ rẹ̀, láti máa rìn nínú ìlànà rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Tẹ́ ẹ bá fẹ́ pè wá fún ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. Àtúntún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù.
fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.